Network kan. Okay, Gómìnà Abrahamu Akínyẹ kú ojúmọ́ akúsìmí lẹ́nìí Chairman Ìfẹ́lódùn local government Fẹ́mi Akínyìn o ẹ kú àsìkò yìí ẹ̀yin lẹ́ni ká padà sílé o àì ti padà sílé báyìí ìlú Òrèké la wà báyìí ṣe ti rí bí gbogbo agboolé ṣe rí ẹ ti rí bí gbogbo ìlú ṣe rí ṣùgbọ́n ó wá jẹ́ ìyàlẹ́nu fún wa pé látàná láti bí ọ̀sẹ̀ méjì làwọn kan ti délé sẹ́yìn àwọn bàbá yìí wọ́n délé ní ìjọ Tuesday síbí báyìí wọ́n wá ṣètò ààbò ìlú látàrí pé kí wọ́n lè fún wa sójà wọ́n lọ bá ọba bàbá ńlá wọ́n pè wọ́n ní ìjẹta wọ́n ní kó padà wá lánàá on their way going ni wọ́n kidnap wọn lọ́nà Chief Yàyà Mọ́jọ́bàjẹ́ Owólabí pẹ̀lú bàbá ọjà Yàyà Adéníyì tí wọ́n kidnap wọn ṣe ti wá rí i pé ẹ̀yin lẹ́sìn pariwo pé kí a padà sílé wọ́n kidnap wa lọ́nà ní ojú ọ̀nà ni wọ́n ti lọ ń sọ wa tí wọ́n ti ń kidnap wa o ṣe ti rí bí gbogbo ìlú ṣe rí àwọn padà sílé tán wọ́n ń gbé wa lọ́kọ̀ọ̀kan wọn àjà nísinmi ẹ̀yin sì lẹ́lẹ́ bọ́ǹbù wọn ẹlẹ́ ti kó sójà wá a ní police division kò sọ́lọ́pàá ń bẹ̀ sójà wa bàbá ńlá enough sójà wọn àdóòrèké lẹ́yìn kan pàtrò wa kán dẹ̀ padà wọn wọgbó gbogbo àwọn tó sì kùn bíbà yìí wọn lẹ́nì kankan wọn ṣe ti rí ìlú báyìí ẹ ti rí gbogbo wa bá ṣe wàrú náà láàárọ̀ kùtùkùtù ààrẹ lọ́bìnrin kankan gbogbo wa wọgbó lánàá. Gọ́ọ̀mẹ̀ntì sì ń benefit látara wa tí gbogbo wa àti wọgbó lọ federal lánàá àti state àti local gbogbo wọn yányán. tẹ́tí báyìí tá a wọgbó lọ lánàá ààrẹ àwọn bàbá wa gbà kalẹ̀. àárọ̀ ọlọ́pàá àrí sójà. a tún ti bẹ̀rẹ̀ báyìí láàárọ̀ yìí. àwọn ọdẹ wọn pa àwọn bàbá wa kidnap wa. ṣe eléyìí wá ó wá dá báyìí. à ń sọra sọm. ó wá dá ẹ̀yin ìjọba wa ẹ gbà wá o ẹ̀yin ìjọba gómìnà Abrahamu ẹ gbà wá o. Bàbá Tinubu ẹ gbà wá o. Bàbá Tinubu ẹ gbà wá. èyí tẹ̀ ṣe yìí ò dá o. Local government chairman ẹ gbà wá. Election bá wá dé. Gómìnà ẹ gbà wá gómìnà Abdulrahman. Honorable ẹ gbà wá. Sẹ̀rẹ̀ ni tó ń sọ̀rọ̀ yìí. ó ti sú àwọn èmi gan wọ́n ti kidnap mi. wọ́n kidnap ẹ̀ láti May. oṣù mẹ́ta àti 1 week ni mo lò ń bẹ̀. ṣètì bọ́ bẹ́ẹ̀. màá tàgì picture ìgbà tí mo dé sórí fídíò yẹn sì máa rí lágbára Ọlọ́run. Ẹ dákun tó lọ ẹ gbà wá àti tán nùlú. wọ́n ti lé wa kàbàkàbà. ẹ wo bí ìlú ṣe rí. Mòró ti gbàlú máa lọ. ẹ wo bí ìlú ṣe rí. ìlú Òrèké náà ti pọ̀ òyìnbó. ṣètì rí báyìí. àwọn tó ti gbé lóòrèké wọ́n ti lé 20. ṣètì rí báyìí. ransom la dẹ̀ fi ń gbà wọ́n. wọ́n gbé bàbá Mọ̀tú ó san 35 million. bẹ́ẹ̀ lọ. èyí ò dá o ẹ gbà wá o. wọ́n pa àbúrò rẹ̀ náà ibi ìmọ̀ọ́mù lóòrèké wọ́n pa. ẹ̀jẹ̀ ní ká padà wálé pé sójà ti wọ́n lé sójà ò sí lé o. sójà bàbá ńlá àti òkè ọdẹ ibẹ̀ làwọn sójà wa àwọn òde Òrèké. ní sójà òde Òrèké wọ́n sì ń gbé wa òní 15 of 11 2025 àná 14 of 11 2025 wọ́n gbé àwọn ìjòyè wa méjì nílùú Òrèké kí la ṣe. Bàbá Sálú àti bàbá Rékọ́d à ń bẹ̀bẹ̀ ni o ẹ dákun tó lọ ẹ wá gbà wá. Wọ́n ti gbé lánàá bàbá lọ́jọ́ Òrèké wọ́n ti gbé ẹjọ́ àbẹ̀yìn ìjọba torí tọ́ lọ́wọ́ ẹ gbà wá àròkọ lọ àlè dúró ní àlè dásùn lé ẹjọ́ ẹ bá wa dá sí àdì sójà rárá bàbá lọ́jọ́ Òrèké wọ́n ti gbé mọ́tòbàjọ́ Òrèké wọ́n ti gbé lọ a sì ń wá lánàá lálẹ́ àná àwọn ọdẹ wa aago mẹ́jọ alẹ́ ni wọ́n tó wọlé wọ́n wá wọn àrí wọn títí wọ́n tún lọ́bẹ̀ láàárọ̀ yìí látàná àti ìrí wọn o ẹjọ́ o àrí ọlọ́pàá àrí sójà a sì kọ́lé ọlọ́pàá lẹ̀ wọ́n fún àpúrúfù ẹ̀ fún wa ọlọ́pàá ò sí lóde kẹ́bá rárá ọlọ́pàá ò sí o àrí sójà ò sì rí ọlọ́pàá ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ o ó ti sú wa o Òrèké sì náà ti bí àfẹ́ kí ni wọ́n ó tú ẹjọ́ ìlú yóò rìn ní bàjẹ́ ọlọ́fun iṣẹ́ ẹjọ́ adétí yẹn dàpọ̀ ẹjọ́ ó ti tó gé ẹgbà wá o ẹgbà wá o. kò sí ètò ààbò olú kankan lóòrèké o. nílùú Òrèké ẹgbà wá o ẹgbà wá àrí nǹkan kan owó ti pa wá tó nílùú Òrèké o a ní ká mọ̀ bọ̀ wá lọ́wọ́ pé
gbà wá o wọ́n ti pa wọ́n tún káwọn èèyàn méjì lọ lánàá kí ló ṣe ẹ gbà wá